ní ti zẹ̀ tóró ti bá blessing ọdún ayọ̀ lókè èèpẹ̀. a ti dúpẹ́ o ọjọ́ tuntun ló mọ́sẹ̀ tuntun wá ọ̀sẹ̀ tuntun ló mọ́ṣù tuntun wá oṣù tuntun ló bọ́dún 2022 àyájọ́ òní ńlá báláṣẹ ti Feventures tí gbogbo èèyàn mọ̀. Happy birthday to you ọdún ayọ̀ blessing ọmọ òní. Today is a special day for you. Ìlò olólùfẹ́ rẹ Múrítàlá Balógun ṣe ń pé you deserve special wishes. Okotua ọdún ayọ̀ ọlọ́jọ́bí 2022 yìí ń wá pàdé kọ́lú tí ó máa bá ẹ bó káàdì owó rẹpẹtẹ tí wọn náà ó sì máa bìsàbìsà. Ó yá àti fi lépọ̀ tí fọ̀nà rókà ẹ̀jẹ̀ àfàgbàdà díran Múrítàlá Balógun olówó orí blessing ló pé bó bá jẹ́ torí ọdún ayọ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀. Ọdún ayọ̀ o every January 1st is your day. Tọdún 2022 ló pé ìní gbogbo èèyàn ṣe ń bọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀. Ó ti yá ọdún ayọ̀ blessing ọmọ òní. Ìwọ la ní orí ọ̀kín tí ò jọ tẹyẹkẹyẹ ìní gbogbo ayé ṣe ń pé ẹ máa yọ́nú sí bólúwa ti fẹ́ tó ń ṣọjọ́ bí lónìí. Ó ti yá blessing ọdún ayọ̀ jẹ́ ń bọ̀ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọ́mọ Èkìtì kété ọmọ olókè mẹ́rìndínlógún ọ̀kan ń bẹ níbẹ̀ wọn àjẹkúrú ọ̀kan ń bẹ níbẹ̀ wọn àjàkàrà ọ̀kan ń bẹ níbẹ̀ wọn àjẹwówó. Ẹ̀yin lọ́mọ olókè mẹ́rìndínlógún mẹ́ta àdúró bọ mẹ́ta bẹ̀rẹ̀ bọ ọ̀kan ń bẹ tẹ́ ò gbọ́dọ̀ kodó nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ sàpátá dówó ọmọ sàpátá dọ̀rọ̀ ẹ̀yin lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ bá mẹ́kùn kí n bẹ́ ọmọ ewúrẹ́ ta ni ò mọ̀ kójú ewúrẹ́ bá ní lẹ́rù jojú ẹkùn lọ nílé bàbá tó bí yín lọ́mọ. Ọlọ́jọ́ bí òní o blessing ọdún ayọ̀ aláṣẹ ti Feventures tó bá ń gbọ́ kíkì yìí olówó orí rẹ Múrítàlá Balógun ló ń gbé happy birthday to you.